òní asán o ẹ̀yìn asán. òní asán o ẹ̀yìn asán. àti lólúwa lẹ́yìn o ọ̀rọ̀ rámọ̀dáyọ̀ o. ó ti wí kí ààrẹ a ò ẹ̀yìn asán o. ayeyeye ẹ̀yìn asán o ẹ̀yìn asán. òní asán o ọ̀la asán. àti lólúwa lẹ́yìn o ọ̀rọ̀ rámọ̀dáyọ̀ o. ó ti wí kí ààrẹ a ò ẹ̀yìn asán wa o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. kábíyèsí alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ ìwọ bá kéje mi ni. ìbàrẹ̀ o bàbá lòkè kó tún mú wa mọjọ́ òní o. kó tún mú mi á sí orí ètò Ètòlédè Èkìtì lọ́jọ́ òní. ọpẹ́ ló yẹ ọ́ o, ìyìn ló yẹ orúkọ rẹ o bàbá, kó wá gba ọpẹ́ àti ìyìn wa. a lè fi ètò tèmílé ọ lọ́wọ́, olúwa kó gba àkóso o. gbogbo ojú kẹ̀yà omi, etí kẹ̀ ojú ràn mọ́ fọ́ o, etí kẹ̀yà gbọ́ mi, etí ràn mọ́ di o. ọkàn mi ya tẹ ìka ìfẹ́ àti alábàápín lórí ètò mi. ọ̀rọ̀ àmúmọ̀fọ́ o lórúkọ Elédùmarè. àmín. ìyẹn kún o, ìyẹn rá o, ṣe ká tí kí nílé Èkìtì ni o. mo kíkẹ́ tẹ̀rín òyìn olólùfẹ́ Ètòlédè Èkìtì àti olólùfẹ́ mi ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété. ìka àárọ̀, ìka àsán, ìka alẹ́ níbi kẹtẹkẹ á ti gbọ́ mi o. òní àsán á o, adẹ̀kú ọ̀gbá á o. mo dẹ̀ dúpẹ́ lọ Ọlọ́run Elédùmarè kó tún já gbàláyọ̀ àti àlàáfíà mẹ́gbọ́ burúkú sí kété olólùfẹ́ mi. gẹ́gẹ́ bí mo ṣe kọ orin mi lẹ́ẹ̀kan yẹn, lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ní onímọ̀ ìtumọ̀ orin yẹn torí èdè Èkìtì ni mo fi kọ. àmọ́ kí n tó parí ètò mi lénìí, màá ṣe ìtumọ̀ orin yẹn dáadáa fún ẹ̀yin olólùfẹ́ mi ní èdè tiwantiwa, èdè ti Yorùbá. fún ìyìn kíkọ́kọ́ a ò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi èyí padà o. èmi ni Ègìrẹ́ Òrílà ọba ọmọ, ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété. èmi lè Ègìrẹ́ Òrílà, wíníwíní lójú orogún, ègìwọ̀rọ̀ lójú èyí rẹ̀. ọmọ kà ṣe bí èmi eléègìrẹ́ amúra. mo tún kíra mi sílé àbá mi, ọmọ olóòkè méjì takọtabo, olóṣùta ọ̀run kẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ̀ bá òkè. èmi lọmọ alálẹ̀ yẹ̀rẹ̀yẹ̀rẹ̀, ọmọ alálẹ̀ kan kọ́ bí ogún náà lọ́nà ọba kan yígba oṣù tọrẹ. ọmọ alágídímùdí ó ṣe mí pẹ̀lẹ́ ọ̀nà ọ̀já ọ̀. àwọn ìdífá ilé ọ̀já ọ̀ àgbẹ̀dẹ náà ṣe bórì mi. mo tún yà bàrá, mo tún yà súlé olórí mi. ọmọ aláwẹ̀ kan torí wíwẹ̀ kan mà kó rọṣọjà kan ẹ̀kan nájà kan bomi alura. ọmọ olóró àbẹ̀jẹ, ọmọ amúdàsílẹ̀ mógun ẹnu panilókè pa lọ́nà láwẹ̀. ìjàre o, mo dúpẹ́ lọ́wọ́ kété ní pátápátá. kì í máa bá mi láìkè ètò, kì í dẹ̀ bá mi ṣe àpọ́nlé rẹ̀. Ọlọ́run á ṣe dáadáa nínú iṣẹ́ ni o. kété bá mi pín ètò, bẹ́ẹ̀ lọ́lọ́run ya pín ire àti àánú nínú ayé ni. bí ṣe bá mi láìkè ètò, bẹ́ẹ̀ náà lọ́lọ́run á da orí ìfẹ́ àsí kété ní tọmọtọmọ àti tayátayá. mo lè dúpẹ́ lọ́yẹ̀ ẹ̀gbọ́n mi, ààbò mi, àǹtí mi àti ẹ̀gbọ́n mi kété àti àǹtí mi àti ààbò mi àti ọmọ mi. kì í bá mi pín ètò, kì í bá mi ṣe ààrẹ. Ọlọ́run Elédùmarè á ṣe nínú iṣẹ́ ni o. ìyàrún gbé sọnù kéèṣù bí ọmọ o. mo dé mú ọjọ́ tòní, mo mú tọrọ àánú lè ya jẹ́ kété tí a o lágbára Elédùmarè. ìjàre kì í ti ṣe subscribe, ẹ jọ̀wọ́ ẹ máa bá mi ṣe. ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sórí ètò mi, ẹ jọ̀wọ́ ẹ máa bá mi ṣe o. kẹ́dẹ̀ máa kílìkì aago tó wà lẹ́gbẹ̀ẹ́, torí ìgbà tí ètò mi bá máa dé ẹ lè máa rí láìsí àní-àní. kẹ́dẹ̀ máa bá mi share ètò yìí, kẹ́dẹ̀ máa bá mi like ẹ̀. Ọlọ́run á ṣe nínú iṣẹ́ gbogbo yín o, láìkú ẹnìkan o. àmín. lórí ètò wa lénìí, ṣe mọ̀ pé mo máa ń pe àkíyèsí yín
sí àwọn ọ̀rọ̀ kan tó bá ti ń lọ eléyìí tí mo fẹ́ sọ nísìn àkíyèsí náà ni nípa àwọn kan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa bàbá ra olórin Èkìtì kan òun lè kọ orin ni bàbá ra nídẹ̀ ti kọ orin ni ó ti pẹ́ àti lé ní 20 ọdún kan ti kọ orin ni àmọ́ bí mo ṣe ló fẹ́ sìn orin ṣé mo wípé àwọn ọmọ 40 years sísàlẹ̀ orin ayé òde òní náà like àwọn 40 years sókè orin ayé àtijọ́ yẹn òun là ń like so ìdí nìyẹn tí mo fi sọ wípé orin yìí mo máa ń gbọ́ ní gbogbo ìgbà etí mi nìkan kọ́ ló máa gbọ́ ẹ tẹ̀ jẹ́ kí n tún pe àkíyèsí àwọn olólùfẹ́ mi sínú ọ̀rọ̀ yẹn kí wọ́n wá gbọ́ orin yẹn if bàbá wa yẹn gan èdè Yorùbá ló fi kọ orin yẹn ṣó ti yẹ yín so òun lá jẹ́ kí n lè túmọ̀ ẹ̀ ní Yorùbá lẹ́ni fún wa dáadáa kí n tó bẹ̀rẹ̀ báyìí kí n tó sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n gbé orin yẹn sí kí gbogbo wa ká fetí ara wa gbọ́ ẹ jọ̀wọ́ ẹ má tí ì yí ẹ̀rọ yín padà o ẹ bá mi share ètò yìí kẹ́dẹ̀ bá mi pe àwọn ọmọ jókòó ní ìgbà tí tẹ bá ti ń wò ó kẹ́ máa bá mi ṣàlàyé fún wọn irú nǹkan tí mò ń sọ nípa ẹ̀ ìbá mi ká lọ bẹ́ẹ̀ kí mi gbé orin ń sí orin àbára bẹ́ẹ̀ tí a dárúkọ àbára àwọn o àmọ́ ìfúra ni láàdá àbára àwọn mọ̀ bá mi ká lọ o. àdúrà olúwa ọlọ́run jọ̀ọ́ jàre tẹ́wọ́ gbọ́ ọpẹ́ àti ìyìn wa àbàtú nàìjíríà wà yìí ogun àìsówó tó gbòde kan lè bá àwọn kúrò ẹ̀wù là ń fọ́ o àtúnwò ìbọn ti lò olúwa olódùmarè má jẹ́ ká ìbọn jà mọ́ jẹ́ kí iná mi ó dùn jẹ́ kí iná mi ó dùn nítorí tí iná mi bá dùn ìyá rí obìnrin lórí kóró obìnrin kò bá bí dúpẹ́ àbí òkèlè sí obìnrin tó jẹ́ pé àwọn ọkùnrin arídógún aláàfàṣẹ náà wà ìwà ìjẹ́kórí bẹ́ẹ̀ nítorí àkèétorí nígbó pàjáwìrì àkèétorí kíkọ̀ọ̀tọ̀ àgbòmọ́lẹ̀ ààyè torí wéréwéré púpọ̀ àfẹ́kára yẹn fẹ́ náà àdánù òun hàn lórí kì í fẹ́ kó má kẹ́ra gidi. kórí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó yà wọ́n ṣe ọ́ nítorí Jésù Kristo Olúwa wa. ní olójúrí tàbí lẹ́yìn ìjẹ́ òtítọ́ lè wà ìjẹ́ ìgbàgbọ́ lè wà nílé ayé. bẹ́ẹ̀ ni ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ nìgan
kí lẹ̀ lọ o. ẹ̀yin tèmi ṣé ẹ gbọ́ bàbá wa yẹn bó ṣe kọ orin yẹn, bàbá wa King Fẹ́mi Àríyọ̀, wàá pẹ́ láyé o bàbá, ikú ò nípa ẹ̀, àrùn ò nípa ẹ̀ o. Bàbá yẹn kì í ṣe Jésù o, kò ń ṣe ànábì Muhammad ní ìgbà tó ti kọ orin yẹn. ẹ̀yin tèmi ṣé mọ àkíyèsí tí mo fẹ́ kẹ́ ẹ ṣe lẹ́ni ni wípé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀, ó ti ń ṣẹlẹ̀ ó ti pẹ́, ṣùgbọ́n wọ́n ò fúnra sí gẹ́gẹ́ bí bàbá yẹn ṣe sọ, wọ́n ò fúnra sí i. Ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tó jẹ́ wípé kò sí ẹnì kankan tó fúnra sí. A kàn ń ṣe tiwa, oníkálukú kàn ń ṣe tiẹ̀, òun kàn ń ṣe tiẹ̀ ni. Ẹgbọ́n nǹkan tó sọ, bàbá ò kì í ṣe ànábì, kò ń ṣe Jésù Kristi, àmọ́ Ọlọ́run ló fi ọ̀rọ̀ yẹn sí lẹ́nu, ìmísí yẹn ó wá sí, òun náà ló jẹ́ kémi náà, ìmísí yẹn náà ló gbé mi dé ibi tí mo ti lè sọ wípé ẹ̀yin náà ẹ wá bá mi gbọ́ wípé ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́, tó ló ti pẹ́ tí bàbá wa King Fẹ́mi Àríyọ̀ tó ti kọ orin yẹn tó ní pé wọ́n ò fura sí. Ó ní káà mélòó la rí nídìí Jésù àtànábì, torí bàbá wa jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ló fi dárúkọ Jésù nìkan. Ànábì náà Muhammad ó wà ń bẹ̀ tí gbogbo àwọn mùsùlùmí ń pè. Káà mélòó náà rí nídìí ẹ̀, ìyàwó èèyàn mélòó náà gbà, torí tábàtẹ̀ wá sọ pé olúwa wa Jésù Kristi kò márì, kò fẹ́ ìyàwó, ẹjọ́ ànábì ńkọ́, ìyàwó mélòó ló gbà? Ànábì Muhammad ìyàwó mélòó ni bàbá ànábì Muhammad ló gbà? Káà mélòó ló ní? Jẹ́ẹ̀tì mélòó ló ní? Aeroplane mélòó ló ní? ṣé jẹ́ àwọn Jésù àti Muhammad ṣé wọ́n fìyà jẹ aláìlẹ̀ṣẹ̀ rí? Ibo la ti rí kà nínú àwọn ìwé mímọ́ méjèèjì? Kò sí ibi tá a rí ka nínú ìwé mímọ́ méjèèjì kí wọ́n fi ẹlẹ́ṣẹ̀ rí. Bẹ́ẹ̀ ṣùgbọ́n nísìn gbogbo àwọn olórí wa pátápátá àti àwọn alàgbà o ní ìdárúkọ wọn o, gbogbo wọn ló fẹ́ dàbí ti Jésù, gbogbo wọn ló fẹ́ dàbí Jésù. Àfúrásì ebi ń payé, kò ṣẹlẹ̀ tó kàn wọ́n, ebi máa pọ̀ ọmọ ẹnìkọ̀ọ̀kan, bámúbámú ni mo yó. Àwọn ọmọ yunifásitì kò síṣẹ́ fún wọn, wọ́n rìn káàkiri, wọ́n ń ṣe yahoo kiri, àwọn obìnrin wọ́n ń gbé ṣúgà dàdì kiri, wọ́n sọ àwọn ọmọ ọlọ́mọ, wọ́n sọ wọ́n da nǹkan míì mọ́ àwọn òbí wọn lọ́wọ́. Obìnrin kan sọ̀rọ̀ ńgbà yẹn,
ó ní àwọn ọmọ wọn tán bá ti tọ́ wọn sí yunifásitì tán tó wọn sí ilé ìwé gíga tán àwọn látúnṣe ìyàwó fún wọn, àwọn látún máa fún wọn ní bó ṣe máa jẹ bó ṣe máa mu, torí fún kíni ó ti di dídán kó kúrò nílé wọn. Gbogbo wọn yẹn wọn ò fura sí, wọn ò fojú sí, kò sí oníkálukú ìwà ìmọ̀tara ẹni nìkan. Òun ni àwọn àgbẹ̀ kò sí owó kan lọ́wọ́ wọn mọ́, kò sí kọ́bọ̀ mọ́, ebi ń pa àwọn àgbẹ̀, wọn ò lè lọ sóko, wọn ò lè dáko, wọn ò lè ṣe kankan. Òun ni bàbá wa yìí ó ti pẹ́ tó ti ń sọ, ó ti ń ṣẹlẹ̀, ó wá lè ṣe, ó wá burú sí ni, ó wá burú sí ni. Ó ga o. Ṣé ẹ ti rí pé àyàfi tí Jésù bá dé, tí Jésù bá dé tó ń sọ náà ni wípé àmọ̀gbà tí àwọn ànábì tí Jésù fẹ́ dé, àmọ̀gbà tó fẹ́ dé bí kò ṣe wípé ká máa túbọ̀ máa gbàdúrà, ká máa rẹ̀wẹ̀sì, ká máa tẹ̀síwájú sí ká gbàdúrà, ká fọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tó wọ́n fẹ́ dàbí ti Jésù Kristi kan máa dà á lọ ká máa rí wọn, wọn ò kúkú sọ bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ dàbí ti Jésù torí wọn tiẹ̀ kò sílẹ̀ tó tiẹ̀ kàn wọ́n pẹ̀lú gbogbo pé wọ́n fẹ́ dà nǹkan kan sàti jayé tiwọn kán kúrò ńbẹ̀ ni. Ẹ wo ẹ̀yin tèmi, ó sún mi o. Wọ́n pa bàbá yẹn kọrin níbẹ̀ yẹn, èmi kọ́ mo sọ, olórin yẹn ló kọrin, ó ní wọ́n pa ènìyàn bẹ́ẹ̀ nípẹran. Ìbọn mélòó la rí lọ́wọ́ Jésù? Ìbọn mélòó la rí lọ́wọ́ ànábì Muhammad? Ìbọn mélòó? Wọ́n pa ènìyàn wọn bẹ́ẹ̀ nípẹran. Ó tún sọ̀rọ̀ ńbẹ̀, ó ní tí èèyàn méjì tán bá ń ja ìjà ìgboro, ẹni tó bá lẹ́ni nìjà máa gbè. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ní ìgbà míì ọmọ olówó àti ọmọ táníkà tí kankan bá dà wọ́n pọ̀, ọmọ olówó yẹn ló jẹ̀bi o, ọmọ táníkà yẹn ló tún máa jìyà ẹ̀. Ọmọ olówó yẹn ló máa dáràn o. Wọ́n á lọ wá ọmọ táníkà tá ń rú ìwà yẹn, ẹ̀ṣẹ̀ yẹn tá ń rú mọ́ lẹ́sẹ̀. Kò sẹ́ni tó fẹ́ mú wọn sí, oníkálukú ń ṣe ta ló máa mú mi. Àmọ́ ànábì Jésù Kristi ó ń bẹ lórí ìtẹ́ o, Elédùmarè ó ń wò wá. Ó ti pẹ́ tó ti ṣẹlẹ̀ o, wọn ò fura sí ni o, àmọ́ àsìkò ti tó báyìí wọ́n ti wá fura sí báyìí. Bàbá yẹn ní wọn ò fura sí nígbà yẹn bẹ́ẹ̀ a ti wá fura sí báyìí o. A ti wá ń ké pe Olódùmarè àti ìyànjú tiwa ká máa gbà gbogbo ẹ̀ á lè yọrí sí rere, á lè yọrí sí rere lágbára Ọlọ́run Elédùmarè. Ó ṣeé ṣe ní ọjọ́ àánú ní ọjọ́ àánú ni mo ṣe ètò mi yìí, ọjọ́ àánú. Ọlọ́run máa wo ọjọ́ àánú tí mo ṣe ètò mi yìí, torí ó ṣeé ṣe kó má jáde léni kó jáde lọ́la, bẹ̀tẹ̀ Ọlọ́run á wo ọjọ́ àánú tí mo ṣe ètò mi á ṣe àánú fún gbogbo wa ní ilẹ̀ Yorùbá pátápátá láìkó ẹnìkan. Á ṣe àánú fún wa gẹ́gẹ́ bí orin tí mo kọ lẹ́ẹ̀kan yẹn. Ó ní orin yẹn ní pé ẹ jẹ́ kí n kọ lẹ́ẹ̀kan sí. Òní asán a ò ẹ̀yìn asán, òní asán a ò ọ̀la asán, àti lólúwa lẹ́yìn ò ọ̀rọ̀ ra àdáyọ̀ o. Ó ti wí kí ààrẹ a ò ẹ̀yìn asán a ò ẹ̀. Bẹ́ẹ̀ ni o, ìtumọ̀ orin nìyẹn ni mo fẹ́ ṣàlàyé fún yín. Orin yẹn orin Èkìtì ni wọ́n ní èní ó máa dáa fún wa. Wọ́n ní iwájú tá ń lọ yìí ó máa dáa fún wa. Wọ́n ní ẹ̀yìn gbogbo ọ̀rọ̀ táwa ńlẹ̀ yìí, ẹ̀yìn ọ̀la wa ó máa dáa fún wa. Nítorí nínú gbogbo bá a ṣe ń gbìyànjú ká gbára wa sílẹ̀ pé Ọlọ́run Elédùmarè ó wà lẹ́yìn wa, ó ti ní ká máa rìn ṣó, ó ní ká máa rìn ṣó, ó ní ká máa rìn ṣó. Ó ní ẹ̀yìn ọ̀rọ̀, ó ní gbogbo ẹ̀ ló máa dá, ó ló máa san wá, ó ló máa yẹ wá, ó ló máa bọ́ sí bá a ṣe fẹ́. Èní la rí bẹ̀tẹ̀ ọ̀la wa ó ń bọ̀ wá dáa. Mo rántí ìgbà yẹn tí wọ́n fẹ́ gbé wọn síbẹ̀, wọ́n ní mi ìdárúkọ òun ló lè ṣe, ìgbà sọ pé òun ló lè ṣe, tàmọ̀dù á sọ pé òun ló lè ṣe, àṣẹ òun ló lè ṣe. Ó ti ń ṣe báyìí, ṣe bí àti rí báyìí bó ṣe lè ṣe báyìí, ó àti rí bó ṣe lè ṣe báyìí. Ọlọ́mọ yẹ ká bọ́ sọ́wọ́ àwọn atannijẹ o, wọ́n tàn wá jẹ, àwa náà tanra wa jẹ. Àmọ́ Ọlọ́run Elédùmarè gẹ́gẹ́ bí orin nìyẹn sẹ́, ó ti ní ká máa rìn ṣó, ẹjẹ́ àtúbọ̀ múra ká máa wá bá ṣe máa ja ìjà ìgbára yìí. Ẹni mọ̀ wípé ẹ̀yìn ayọ̀ àti ìdùnnú ló máa bọ́ sí fún wa o. Lágbára ilé Olódùmarè gbogbo àwọn tó wà nínú ìgbèkùn tó sì wà nínú ìdè wọn,
Ọlọ́run Elédùmarè ó lóun máa tú wọn sílẹ̀, á tú wọn sílẹ̀ láìpẹ́ lágbára Elédùmarè, lágbára ànábì Jésù, lágbára ànábì Muhammed, lágbára Odùduwà. Gbogbo ẹ̀ lọ́lọ́run máa, gbogbo àwọn orílẹ̀ pátápátá lágbára wọn lọ́lọ́run máa tú wọn sílẹ̀ o. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ lẹ́ni o, ẹ̀yin tèmi. Ẹ jọ̀wọ́ o, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi pín, ẹ bá mi share ẹ̀, ẹ subscribe sí channel mi fún àgbéga ètò, ẹ ṣe super chat fún mi, ẹ promote mi, ẹ tí bá ti ṣe premium ètò mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe torí Ọlọ́run mo bẹ̀ yín kẹ́ fi promote ètò yìí. Àṣà àti ìṣe wa nílẹ̀ Èkìtì àti Yorùbá òun là ń gbéga lórí ètò yìí. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe aláìbámi pín, kẹ́ bá mi like ẹ̀, kẹ́dẹ̀ bá mi pín, kẹ́ share ẹ̀, kẹ́dẹ̀ subscribe. Ọlọ́run á ṣe nínú gbogbo iṣẹ́ yín o. Gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò mi, ètò lédè Èkìtì, mo ti lọ sílé olórí mi o lẹ́kìtì o. Àbọ̀délé tọ́jà ẹ̀rẹ̀múrì àríra ayé gbé síbi rẹ̀ o bọ́ lọ sẹ́kìtì o. Ìyókù adé ajẹkanra o, á ti dè sí.